Okay, it's here again. Ogbomoso Cradle Carnival 2025. This December. All right, it's going to be loud again, lovely. I'm inviting you all to please come and merry with us. Come and have fun. Come and see culture. Come and see the tradition from the root. Yeah, I'll be expecting you there at Ogbomoso Cradle Carnival 2025. I'll be waiting for you there. I would like to invite all sons and daughters and our well-wishers of Ogbomoso land to come home for 2025 Ogbomoso Cradle Carnival. You are all invited. The Ogbomoso Cradle Carnival 2025 is scheduled to take place from December 18th to 22nd of December 2025. The event is a cultural celebration designed to promote Ogbomoso's heritage and unity. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحابه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Aki Ọlọ́run bá fi ifá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ tá lu Ọlọ́run bá kó mọ́sá ìgbà náà ẹ̀kọ́ fún wa ìyẹn tá a ṣe fún Ànábì náà kọ́ Ọlọ́run bá kó mọ́sá ìgbà wa tẹ̀wọ́ gbà yín náà ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo ṣe alábàápàdé hútúbà tí Alhaji Yunusa Tọ́líà Ìmáàmù Ọ̀jàgbó mo ṣe alábàápàdé hútúbà tó ṣe léyìí tó fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé hútúbà tó ń ṣe ní ìgbà tó ń fi ṣe YouTube báyìí ní fi ń pé 100 but ó sọ àwọn ọ̀rọ̀ kan jáde níbẹ̀ àwọn ọ̀rọ̀ náà ó sì níye lórí gan so máa fẹ́ kẹ́jẹ́ kájọ kọ́ gbọ́ YouTube báyìí náà. mo fẹ́ sọ ọ̀rọ̀ kan lónìí ẹni tó fẹ́ jẹ́ kí n sọ ká má bínú torí àsìkò torí Ọlọ́run ò ní ìlú dá kí n sọ̀rọ̀ yìí ṣẹ́rún túbà tí mo ṣe lọ́wọ́ lónìí òun ni nọ́mbà 200 òní ìlú túbà tí mo ṣe gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí mo ṣe fúnra mi ló jẹ́ 200 gẹ́gẹ́ lónìí òní gangan alhamdulillahi rabbil alamin ṣe kó lè pé iye ilé ládùn wàhálà àdúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe rí mo wá fẹ́ clear àkílẹ̀ kan lónìí ó dẹ̀ máa mú mubahala dání mùláhánà ìdá ń pè ní mùláhánà tàbí mubahala nínú ṣẹ̀ríà òun ni kéèyàn ṣẹ́ ìpè Islam faramọ́ tó bá dé stage mọ́rọ̀ bó ti ṣe yẹnu fẹ́ kẹ́ fi ara balẹ̀ dáadáa ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tó máa tó ń lọ káàkiri ṣùgbọ́n tí àwọn tí wọ́n bá mílèrè ni mo máa ń dá lóhùn ṣùgbọ́n mo rí pé mo ṣe dáhùn èèyàn lóhùn tó ìdáhùn èèyàn tẹ́ wọn lọ́rùn mo wá gbọ́ níbi tó ti ní agbára lánàá ni mo fi wò pé ó dé sí ìdíkẹ́ wíkẹ́lẹ́ ilé gbangba ká sì fi mubahala ní ọ̀rọ̀ mẹ́ta ní alákọ̀ọ́kọ́ wọ́n máa ń sọ tí wọ́n fi ń pa irọ́ mọ́ mi wípé àwọn fámílì wa ní ayélára nísàlẹ̀ àfún wọ́n ń ṣe mítì ìjọ kan wọ́n pè mí náà síbẹ̀ mi wá lọ mo wá ní káwọn ọlọ́pàá lọ àrẹ́sì wọn bẹ̀ wọ́n ní kọ́lọ́pàá lọ kó wọn níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti gbọ́ mo sì ní òrí bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ wọ́n ṣe tún kìíní yẹn sọ tí wọ́n tún sọ
gbà tí mo wá gbọ́ lánàá ní ẹnu àwọn tí wọ́n jálágbára èèyàn tí wọ́n sì jẹ́ ẹni ńlá púpọ̀ nílẹ̀ Yorùbá yìí mo wá wò pé mo ní láti clear àkọ́kọ́ ẹ gbọ́ dáadáa èmi mi fi ọlọ́pàá kankan mú fámílì wa níbi tí wọ́n ti ń ṣe meeting ìdí Ayélára tó bá wá ṣe wípé mo ṣe bẹ́ẹ̀ tí mo ń pa irọ́ pé lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo ojúbà 200 tí mo ti ṣe wò ó gbogbo ládá tó wà ń bẹ̀ tó lè jẹ́ kíyàn ṣorí ire tayé àti tàkíámà Ọlọ́run mọ́ fún mi mọ́ fún àwọn mi ẹ̀hùn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ègún àtèpè àwọn la'anat tó wà ní Al-Qur'an àtèmi àtàwọn ọmọ mi Ọlọ́run fún wa tó bá ṣe wípé mo lọ arrest wọn tí mo dẹ̀ ń pa irọ́ ṣùgbọ́n tó bá ṣe pé mi arrest ẹni kankan tí mi ìdẹ̀ lọ fi ọlọ́pàá mú fámílì mi kankan rí láti jọ tí mo ti dáyé gbogbo yejú èèyàn tó ń sọ bẹ́ẹ̀ pátá láàánà tọ́lọ́run tayé tàbí àmọ́ tọ́lọ́run fi sínú Al-Qur'ani Ọlọ́run ní ọba wù. mo rò pé ẹ ti rí mo kọ́ tí ẹni ọ̀hún ìwọ̀nba tí èmi kọ́kọ́ fẹ́ lò ní àwọn míì tó máa tó lò nínú rẹ̀ máa tún fi ṣàlàyé fún wa tó wáyà. ó ní wọ́n ń ṣe ìbéèrè káàkiri léhùn lórí wípé àkọ́kọ́ náà ni pé ó dúpẹ́ fọ́lọ́run ọba wípé òun ti lo 200 hutuba níbẹ̀ àwa náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wípé àwa ti ṣe fídíò tó ti lé ní 500 lórí ọ̀rọ̀ rẹ̀ a ti ṣe fídíò tó lé ní 500 lórí ọ̀rọ̀ rẹ̀ àwa sì ti ń bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ hutuba yẹn a ò tí ì ṣe fídíò kó tó bẹ̀rẹ̀ hutuba àmọ́ ọ̀rọ̀ ẹnu wa ti ń jáde àti ìwé tó ti ń jáde pé a ti mọ̀ ọ́ wípé olè ọ̀kánjúwà scammer òní ẹ̀ ó wá scam wa ní gbogbo mọ̀sán ni àwa ti mọ̀ èmi ọmọ graffiti kan pè yẹn ní scammer ni tí mo fi ń pè scammer láti bẹ̀rẹ̀ tó fi lè pè ní Zubairu Muhammed Taofeek lẹ́jọ́ ní court ọmọ gravity rẹ ni I know the gravity now mo ń sọ kójà jù mo fẹ́ mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àwọn lọ́yà mo fi sọ pé this guy doing this is scamming so mo mọ̀ gravity rẹ mo mọ̀ gravity mo sọ pé mo fi ń pè ní imposter mo mọ̀ nǹkan tí mo ń sọ inú sàgbó gbogbo sí láwọn alágbára tó nílẹ̀ Nàìjíríà àtàwọn olówó rẹ̀ àti gbogbo ẹ̀ tó ń kú kalẹ̀ káàkiri kí ló fà tó fi lè kí ló take ẹ̀ láti fi pè mí lẹ́jọ́ gbogbo tẹ́ ǹ ná lórí Kábísánra yẹn kò tó bẹ́ẹ̀ náà wá kàn pè mí lẹ́jọ́ ni wá claim damages ó claim owó tó pọ̀ tí mi ò ní lè san tí wọ́n á mọ ìyẹn àwọn èèyàn wá bá ẹ lọ lè mọ́ bá mi bẹ̀bẹ̀ ó lórí mọ́ bá mi bẹ̀bẹ̀ ó torí lábẹ́ rẹ̀ ni wàá ti lọ rí fi fọ́tò bàbá rẹ̀ ló ti fi hàn mí ní court wàá fi sàárè bàbá rẹ̀ wàá fi hàn wá ní court wàá fi ẹni tó já àwọn ẹbí bàbá rẹ̀ wàá fi hàn wá ní court under cross examination ni màá ti wo ẹ 70 million tó ló pa láàrin ọdún kan ibi tó ná sí wàá make account fún bí òun fọ̀rọ̀ ẹnu rẹ̀ òun fi scam wa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́run àti ẹjọ́ kójọ òun fi ìwà rẹ̀ fi terrorize wa òun fi ń kójàyà bá pọ̀lọpọ̀ nínú ìlú as so-called chief imam so-called ní gbogbo àgbáyé ibo ló gbé tí ń lọ tó ń kọ́lọ́pàá tẹ̀lé wọn báyẹn tìgbọ́n. You think I don't know what I'm saying? I know what I'm saying. I'm sound. You know, sir, I'm sound. I'm challenging all your sons to ban in law. Let them come out. Our bloggers rẹ̀ mìíràn ló ti kó gbá wọlé. Kábísánra ń gba owó oṣù ni. He's making money from you, kò ní choice. Wọ́n sì bí pọ̀lí mọ́ pọ́pọ̀ bàbá ńlá bàbá rẹ̀ dákò lè ṣe fídíò tí ò bá dárúkọ mi. Ẹ ò ní fún lówó. Èmi ò gbówó lọ́wọ́ àwọn èèyàn lórí rẹ̀ o. Kò sẹ́ni tí ń fún mi ojoojúmọ́ náà mo sì ń sọ. Ń sẹ́ wọn tó ń parọ́ mọ́ mi ni.
Those who can do, don't do it. I'm never bothered. Ọlọ́run ṣe mí olójú ìṣẹ́. Ojú tí ń tọ́lọ́run bá gbélé mi lọ́wọ́. Wọ́n bá lágbára mo sì ń ṣàwájú rẹ̀. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Mo ti múlẹ̀ pẹ̀lú ọ̀nà ọba mi. Òun ni màá mọ̀ sìn, òun ni màá sì mọ̀ wá lọ́dọ̀ rẹ̀. Wọ́n bá bá pàdé látọ̀dọ̀ èèyàn, wọ́n náà bá lórí onítàn sí mi ni. Èmi gan sì gbọ́dọ̀ gbà kí mo dúpẹ́ fún onítàn. Mi ò ní sùn gbádùn níjọ́ náà. Ẹnìkan ò ṣe oore fún mi rí láyé. Kí n sùn níjọ́ náà kí n mọ̀ ní tí màá ṣe láti fi ẹ̀mí ìmoore hàn sọ́dọ̀ onítàn nípa mọ́. Gbogbo ẹni tó bá sì mọ̀ pé òun bá ṣe oore Fẹ́mi Zubairu Muhammed Taofeek rí. Ẹ jẹ́ kó mọ̀ dúpẹ́ fọ́lọ́run pé kò sílé ẹjọ́ kan tó bá wọn tí mo kì í ṣàdúrà fún wọn. Gbogbo wọn tó ṣe oore fún mi. Ẹ̀yin tẹ́ tó ṣe bí sí mi náà. Ẹ máa mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti lọ rí mọ́ ẹ̀yẹ́ o. Ẹ lọ mọ ibi tẹ́ bá ń wo ọṣẹ ti lọ rí mọ́ ìwé dáadáa. Ẹ ò bọ̀ o. Gbogbo ẹ̀ tẹ́ ń ṣe bí sí ní ilé ẹjọ́ kò lè mọ́ kí n má dá padà fún yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Fẹ́yìn àṣebí. Oh my God. Ọlọ́run ni kò rọ̀ mí lọ́rùn. Ẹnìkan bí mi léèrè pé agitation ni ó mọ̀ rọ̀ mí lọ́rùn. Mo lọ rọ̀ mí lọ́rùn ni mo fẹ́ràn wàhálà. Mo ní mi ò fẹ́ràn wàhálà. Mi ò kọ́ ọmọ rẹ̀ yẹn jẹ ni. Because he with God is majority. See me down. See me like I'm nothing. And I will never show myself I'm something. But before Almighty Allah, I am nothing. Absolutely nothing. So for that, Allah has been behind me. So Yunusa, tó o bá ti ṣe hutuba 200, èmi ti ṣe fídíò tó ti lé 500 nípa pé káwọn ayé ọmọ kíní ń lọ over 500 ní tèmi. Nínú gbogbo 500 rẹ pátápátá kò sí kankan tó lè fún mi léṣe ẹyọ kan. Whenever you go to the court, mo mọ̀ dájú sáká pé àwọn fídíò mi náà ló lò ó sọ̀rọ̀ báyìí. Ebi kọ́ wá defending. Ìbátan ní ká gbé mi the other time tẹ́ gbé mi. Ebi wọ́n ní kí n má dá sọ̀rọ̀ rẹ̀, wọ́n ní kí n má dá sọ̀rọ̀ bí Ayélára mọ́. Ayélára mo ní mi ò dá sọ̀rọ̀ yẹn mọ́. Scripts kan kọ́ fún mi ní tí mo kà jáde. Ìṣẹ̀lẹ̀ Ayélára mi ní sọ̀rọ̀ Yunusa. Sóun ló gbé mi wá síbí ni. So that is where they failed. Wọ́n á fi àǹkọ́pù wọn á fi gbé mi nílé. Mi ò dẹ̀ mọ̀. Ta ló competition against me? I don't know. I was there. Wọ́n ní gbé mi. Wọ́n lè interrogate me along the line. Wọ́n ní ń bọ́ mu tẹ́lẹ̀ Yunusa. Òun ló gbẹ́jọ́. I want to know who has the case. Up to this moment, mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Intan fi torí ẹ̀ wá fi àǹkọ́pù gbé mi nílé tán fi gbé mi lọ sí police station. I don't know. Tó o bá fẹ́ green freedom rẹ̀, you will have to go and write and make an undertaking. Pé ò ní búyàn mọ́. Mo ní búyàn kẹ̀, mi ò ní búyàn. Make undertaking pé ò ní dá sọ̀rọ̀. Ẹ̀yin ní Ayélára mi ò dá sọ̀rọ̀ yín mọ́ o. Ẹ ṣáà sọ pé kí n má dá sọ̀rọ̀ ìlú mọ́. Ẹ sọ pé kí n dákẹ́. Ayé wọ́n dẹ̀ ṣe. The video went viral. Not from anybody, from even my own platform. It goes in less than 24 hours. My name is Zubairu Muhammed Taofeek. Mo dó lórí ibi tí mo gbẹ́sẹ̀ mi sí o. Ẹ sì torí rẹ̀ kẹ́ tó gbogbo nǹkan mi tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ because what I said was a script. And I asked my scripts in my hand. Nígbà mo dẹ̀ ṣe tán, mo dẹ̀ fẹ́ put it into practice. Mo ṣe fi video, mo fẹ́ ṣe film. From the scripts, ẹ ti mọ̀ pé scripts ni. Fìlà tó wà lórí mi kọ́ ni mo ní fìlà. Video tí mo ṣe previously before that very day, ó wà, ó show. Aṣọ tó wà lọ́rùn mi náà ìtàn ìpadà gbé mi. Ẹ ó rí fìlà tí mo ṣe nígbà náà tó wà lórí mi tí mo fi wọ́sọ mi. But that she èmi ò kì í ṣe fídíò láì ṣe fìlà because very well. Wallahi, I'm gifted. Alhamdulillah. Mo appreciate Ọlọ́run ọba ni. Kì í ṣe pé mo ṣe gbéraga. Wallahi, mo appreciate Ọlọ́run ọba ni. I'm gifted. This thing just came into me. Ẹ wá o. Mi kì í ṣe fídíò láì ṣe fìlà. They can respect you. Mi fìlà ẹnìkan fún mi kí n dé. It is not mine. You can check the video again. I did not delete it because I know what I'm doing. I did not delete it. All over YouTube me this thing. Go and check it. Filami kolo alori mi.
to make things easier for myself. Mo ṣe sọ fún mi pé kí n má bàa gbàgbé nǹkan tẹ́ kọ fún mi ṣé ẹ ò nífẹ̀ẹ́ kan fún mi kí n fídíò yẹn mo ṣe bí ẹ̀mẹ́ta ṣé ẹ nífẹ̀ẹ́ kan fún mi kí n kọ́ kẹ́ kọ́ fún mi kí n rí ẹ lè kọ́ fún mi báyìí mo dẹ̀ fold ẹ̀ mo dẹ̀ ń sọ̀rọ̀ mo dẹ̀ ń fi folder ẹ̀ mo dẹ̀ ń fi hàn ayé pé kẹ́ ẹ lè mọ̀ pé I'm working on scripts àwọn tó ti yé pé ẹ ò rí ìwé lọ́wọ́ rẹ̀ ni intanet sọ ní sọ. So I've done a lot of videos on you. You know, sir. The same question I keep asking in all these videos, Tani bàbá rẹ̀. Nínú èyí tí mo ṣe fọ́mọ rẹ̀ nínú fídíò mo tún bi léèrè mo ní èyí tí mo fẹ́ pẹ̀lú rẹ̀ ní ìsìn ni pé kó fún mi ní fídíò bàbá, kó fún mi ní fọ́tò bàbá rẹ̀. Tàbí kó fi sàárè bàbá rẹ̀ kó fi hàn wá. It's the same thing when you go to any court of law if it's not scamming. Gbowó níbi ó ní project l'Ógbómọ̀ṣọ́ now. How do you get the money? How? You think I will leave you free? I will not leave you scot-free. No. Wallahi. Not like wípé adúrú ìyàtẹ̀ fi jẹ mí àti àṣàsí àti gbogbo rẹ̀ àti bíbà lórúkọ jẹ́. Ẹ̀ ń ṣe kálẹ̀ káàkiri. It will not make me to spare you. You know, sir, battle line between me and you is drawn. Àfi tó bá fi ìlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ pátápátá lóko. But cases can run anywhere. Màá run case mi lẹ́kọ̀ọ́ ni. Níbi tí mo wà ní màá ti run ẹ̀. It's stone true fún mi lọ sí court. Torí nígbà tẹ́yìn náà gbé mi lọ bí tó pé màá ti lọ rí máa jìyà ni. Àmọ́ Ọlọ́run ọba. Ó wà lẹ́yìn mi. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ọmọdé bírò Ọlọ́run ọba tó lè yí kan bàlá. Ló yí lẹ́yìn pé gbogbo bẹ́ẹ̀ ṣe kò yẹ kọjá sí ìnira fún mi. Nínú fídíò tí inú YouTuber tó ṣe, I really appreciate you wípé o jáde boldly. Ó ní wọ́n parọ́ mọ́ ẹ̀ wípé ìwọ wọ́n ń ṣe meeting nílé Ayélára. O attend the meeting, o tún ní ká lọ fọlọ́pàá arrest wọn. Ẹ gbọ́ statement yẹn dáadáa o, ẹ má jẹ́ kó fi ju ojú kó fi ju yín lójú. Ó ní òun ò sì arrest anybody. Lóòótọ́ ni o arrest anybody tó bá ṣépè kò mean anything because you did not arrest. You did not arrest. Ẹni tó bá sọ fún ẹ pé o arrest wọn èpè ló mú. Because there are words and there are swords. It's just a swap. You use the S at the extreme end of words and bring it back. It becomes swords. Your words can become a sword that will choke you on your neck. Your words are the swords that are choking you. You know, sir, if you can come out and swear lórí Mumbai to everybody láti show wípé o arrest wọn ní inú ilé yẹn, which is right, o arrest wọn. But so lè swear pé àwọn ọlọ́pọ̀ lọ láti lọ rí fi dẹ́rù bà wọn láti máa lọ máa bọ̀ láti fi shake meeting wọn yẹn. And kí làwọn ọlọ́pàá ń patrol níbẹ̀ yẹn fún? Àwọn ọmọ yahoo wo náà fẹ́ mú ládùúgbò? Àwọn drug addicts wo náà fẹ́ mú ládùúgbò tí wọ́n kàn fẹ́ kó? Àwọn thugs wo náà fẹ́ kó ládùúgbò tán fi ń lọ tán fi ń bọ̀ tán fi ń draw attention àwọn èèyàn táwọn èèyàn fi wá torí rẹ̀ change venue meeting wọn lọ sí ibòmí. Àtúnfẹ́ kò tún wá di next Friday kò tún ṣépè wípé ọlọ́pàá ò jáde. Tó báyìí tún di next Friday afẹ́ kò tún gégùn bó ṣe gégùn yẹn pé nítòótọ́ ni o sí l'Ógbómọ̀ṣọ́ kò dẹ̀ tún gégùn wípé wọ́n pe meeting yẹn ọmọ wípé wọ́n pe meeting yẹn kò dẹ̀ gégùn wípé nítòótọ́ ọmọ nílé Ayélára ni ẹ bó ṣe wí nínú gidi bó ṣe wí yẹn kò sọ pé ọmọ nílé Ayélára Ayédà ti sàlẹ̀ àfọ̀n àbí tókè àgbẹ̀dẹ ni bó ṣe wí lórí Múmbàrí yẹn gẹ́lẹ́
a fẹ́ kó wí bẹ́ẹ̀ a lè fẹ́ kó pé bó ti ṣe wí yẹn kó fi búra kó fi gégùn fún gbogbo àwọn tó bá fẹ́ gégùn fún. Ẹ̀kọ́ tí ń fojú múmu hàn báyìí náà ẹ̀kọ́ ó ti ń fi ojú múmu ó ti fi hàn báyìí. There are more to say about you. Nínú àwọn videos mi tó ń ṣe sẹ́yìn mo ní Yunusa ìwọ gan fúnra rẹ̀ you are a content on your own lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó o bá kó l'Ógbómọ̀ṣọ́ tán you still become a content tó gbé for the next 3, 4, 5 years content lórí rẹ̀ kò lè parí. Lórí àwọn ẹ̀kọ́ tí o ti fi ọ̀rọ̀ rẹ̀ kọ́ ìlú tó o sì fi kọ́ Ọ̀yọ́ state as a whole tó o sì fi kọ́ South West as a whole tó o sì tó fi kọ́ àwọn rọ́bítà ọ̀rọ̀ rẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ́gbọ́n ó sì kọ́ gbogbo àwọn ìdílé mi lọ́gbọ́n. Ọ̀rẹ́ mi kan bẹ tí mo mọ bá sáwàdà mo ṣe wí ní ìsìn àwọn tó bá bá wa níbi ọ̀rọ̀ yẹn ní ìsìn yóò ti mọ iye wọn kò síbi òde tá a bá ti pàdé pẹ̀lú rẹ̀ máa sọ wọn pé ẹ bá mi pé o ẹ bá mi bẹ́ o ẹni mo ní ó jẹ mí lówó ó ti sanwó mi o tó bá lówó kí ni máa ní ẹbí léèrè yóò wá sọ wọn pé òun ti fi mí kọ́ bàbá Sùlù lọ́rùn bàbá Sùlù ni wọ́n san òun kọ́ ló wọ́n san bàbá Sùlù kọ́ ni o bàbá Sùlù ò jẹ mí lówó ìwọ ló jẹ mí lówó ìjọ tó sọ níwájú bàbá Sùlù máa sọ bàbá Sùlù ẹ má dá sí ẹ jẹ́ kí n sọ túmọ̀ fún yín olóhùn náà mọ̀ túmọ̀ ẹ má jẹ́ kó sọ ẹ jẹ́ kí n sọ kí ni túmọ̀ rẹ̀. Ó ní òun kọ́gbọ́n lára ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ bàbá lọ́ba níkà àwọn tó wà nínú ilé àwọn tó ń gbélé tó ẹ bá wọn fún wọn nílé ọ̀fẹ́ àwọn ti sọ fún wọn ní ìsìn pé ẹgbà rìsíìtì pé ń gbélé ni o tó bá dìgbà báyìí ẹ sàmọ san iye tó lọ bá fún yín lágbára ó ní 5,000 ẹ̀wọ̀n tí àwọn ti ń fún wọn rìsíìtì kan mọ̀ pé àwọn ń gbalé lọ́wọ́ àwọn ni wọ́n ń sara àwọn tó rọrọ̀ ilé ayélujára ti kọ́ àwọn lọ́gbọ́n lọ́ba níkà ìwọ ló sì jẹ́ ká mọ̀ mọ̀ nítorí pé mo jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló tó fi san owó agency fún mi ó jẹ mí lówó n tó fa àwàdà tá a mọ̀ ṣe pẹ̀lú rẹ̀ nìyẹn o dọ̀la kódà bí mi pẹ̀lú rẹ̀ jọ pera wa màá tún ṣe láwàdà pẹ̀lú ẹ̀ torí ọ̀rọ̀ rẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n ọ̀rọ̀ rẹ̀ sì mú tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ gan ń jẹ́ kí oore ṣíṣe kọ́ mọ́ sú wọn ṣe láti mọ́ bẹ̀rù àti ṣe oore bẹ́ẹ̀ ni lórí nǹkan tẹ́rí tó sọ tó ní òun lọ rí arrest àwọn èèyàn mi ò ní fẹ́ kí n lọ jù lórí rẹ̀ ju bó ṣe sọ yẹn náà lọ kó lọ arrest wọn àmọ́ wọ́n gbé àwọn ọlọ́pàá dìde tí wọ́n fi ń dẹ́rù bà wọn kí wọ́n bá rí ibi ṣe meeting yẹn bí ìgbà tá fẹ́ wà kó wọn táwọn yẹn fi change venue bí wọ́n gbé ti fẹ́ lórí ṣe meeting yẹn mi ò gbẹ́nu wọn sọ̀rọ̀ but iyì rẹ̀ ni pé káwọn náà kankan tá nǹkan tó sọ that is it so wọ́n parọ́ mọ́ nìyẹn ó dẹ̀ ní right láti pé kò lè sue anybody tó bá parọ́ mọ́ lórí nǹkan tí wọ́n bá ṣe gẹ́gẹ́ bí mo ti sọ nípa tèmi pẹ̀lú ẹ̀ àwọn kan tó ń sọ tó ń ṣe Yunusa Alamu èmi mo fi Ọlọ́run ọba tí mò ń sìn mo fi Ọlọ́run ọba tí mò ń sìn mo fi Ọlọ́run ọba tí mò ń sìn mo fi ijọ́ tí wọ́n bò mí mọ́lẹ̀ mo fi búra fún yín ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kan tó lọ rí máa delete gbogbo kan tó delete nínú Facebook account rẹ̀ èmi rí ibi tí ọmọ obìnrin kan ti ń kí pé my uncle happy birthday no congratulations for your new post as the chief imam of Ògbómọ̀ṣọ́ land mo bá yín jó mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ o ọmọ kìnnì kan Alamu ọ̀kìn Alamu kìnnì kan ó kì í pẹ̀lú orúkọ Alamu wàláhì tàláhì súnmọ́ billahi allazi la ilaha illa huwa rabbul Kaaba mo fi Ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún yín tí mo rí mo wá mú àbúrò mi kan mo wá fún ní nọ́mbà ọmọbìnrin yẹn ó wá pè wípé àwọn fẹ́ rajà ọmọbìnrin yẹn máa ń ta bàtà takíní wípé àwọn fẹ́ rà táwọn bá rà bó ló ṣe mú wá bá wọn mi ò mọ̀ pọ́rọ̀ yóò escalate tó báyìí ni wàláì súnmọ́ bí láì lè láì láwà mo ṣiṣẹ́ kí ní ẹ̀ka lẹ̀ nígbà náà àbúrò mi tó mo fẹ́ confam sọmọ yìí bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ ni kọ́
ibi tí mo ti bẹ̀rẹ̀ tó ti máa mọ̀ dáadáa pé kí sọmọ Ògbómọ̀ṣọ́ nìyẹn. Àbúrò mi yẹn wá pé wàláhì tàláhì summa billahi lazi la ilaha illa huwa obìnrin. Ó wá pè ó wá lóun fẹ́ ra àwọn nǹkan fọ́ọ̀mù òun bóun ló ṣe tó ń fi bóun gbé mo ṣe rí tẹ̀ ń congratulate ìmáàmù Ògbómọ̀ṣọ́. Àṣepọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn ọ̀tá pẹ̀lú Ògbómọ̀ṣọ́ àwọn ọ̀tá pẹ̀lú wọn o. Ibẹ̀ sọ pé bóyá cousin yìí ni wọ́n àbí pé uncle yìí ni wọ́n gbà tẹ̀ fi congratulate wọn ní bẹ́ẹ̀ ni o àbúrò ọkọ àwọn ni. A jẹ́ pé ẹ̀ta ọkọ yín wọ́n tán pẹ̀lú rárá o àwọn òkè sọmọ Ògbómọ̀ṣọ́ o. Wípé wọ́n fi ìmáàmù yẹn wọ́n fi họ́nà àbúrò ọkọ òun ni. Ipa wọn tán pẹ̀lú ẹ̀. Mo fi Ọlọ́run bá búra fún yín ni mo fi ń sọ tí mo mọ̀ sọ lórí Yunusa pé mo ní confidence lórí rẹ̀. Wàláhì tàláhì. Ìyá àǹtí rẹ̀ tẹni tó pè láǹtí rẹ̀ tó gbé mọ́tò tó fi gbé wọ̀lú wá ẹ pé kán tó pe eléyìí náà kò tí ì kú kó wá testify tó wá pé Yunusa tó wá pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ṣé o ṣúgà ẹ pé kán wá búra sọmọ Ògbómọ̀ṣọ́ ni Yunusa. Bẹ́ẹ̀ ni ẹ pé kó wá búra. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ mọ̀ dákọ̀ orúkọ sí kúnlẹ̀ tí mo pé máa padà mọ̀ dákọ̀ láti pé kán mọ̀ pé kán mọ̀ fi búra. Bàbá ìmáàmù Ẹ̀gbá Ọlọ́run ò ní tí ìgbẹ̀mí wọn ní ìsìn ojú wọn ni wọ́n ṣe nígbà tí Yunusa ọba fi kúrò ńbẹ̀ kò ní bá wọn nínú sàréè. Iṣẹ́ tán ṣe ni wọ́n padà rí pẹ̀lú ọjọ́ orí wọn ẹ pé kán búra pé ìwọ̀nba tán ti ṣe nínú iṣẹ́ látìgbà táwọn ti ń bá bọ̀ táwọn fi débi táwọn dé yìí tí àwọn bá parọ́ kọ́lọ́run ó gba gbogbo iṣẹ́ yẹn kúrò lọ́wọ́ àwọn kó sì fi hàn gbogbo ayé káwọn tó kù láyé kó fi hàn gbogbo ayé táwọn bá purọ́ kán búra pé Yunusa ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Gbogbo wọn ni wọ́n padà fojú balẹ̀ ẹjọ́. Gbogbo wọn báwọn èèyàn wọ̀ bá ti include wọn nínú ẹjọ́ gbogbo wọn ni wọ́n padà wá sí kóòtù tí wọ́n wà láì ṣúgọ́ fẹsẹ̀ wọnú kóòtù wa tí ó wà fi Kùránì búra tí ó wà gígùn pé Yunusa sọmọ Ògbómọ̀ṣọ́ ni àbí kì í sọmọ Ògbómọ̀ṣọ́. Ìmáàmù Ẹ̀gbá ó wọ kóòtù àyín tẹ́ ní kéèsì pẹ̀lú Yunusa tó wà ní kóòtù ẹ bẹ̀rẹ̀ sí máa include ẹ̀ pé wọ́n ń bẹnu àwọn prime witnesses láti fi confirm pé Yunusa kì í sọmọ Ògbómọ̀ṣọ́. Pé wọ́n wá fi gbogbo dáadáa ìgbésí ayé wọn tí wọ́n ṣe kán wá fi gégùn nínú kóòtù fún gbogbo ayé. Ṣé báwọn lè jáde lórí kíní kán mọ gbé Kábíyèsí ṣépè kán wá ṣe irú èpè yẹn fúnra ara wọn pé gbogbo nǹkan lójú wọn báyìí àwọn nǹkan ọmọ wọn àti àwọn ọmọ wọn lójú wọn kọ́ mọ̀ dàrú lójú wọn táwọn bá parọ́ pé Yunusa kì í sọmọ pípọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ ni. Ìwọ làwọn ń dára wa láàmú sí ẹ wá gbé wá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ Yunusa wa tó wá ń torí ilé wọn tó wá ń dáyà wọn lókun kẹrù kó wọn mọ káyà já gbogbo wa ẹmúlé kò wá ṣe wọn ká jáde ká mọ bí ìwé wa rò pé báyìí lẹ́yìn ò lè wéèkì mi ẹ ń fagbára pàgbára fún mi ni tó wáyé pé lórí content tó wáyé pé tí àwọn fi là ní ó ti yẹ kí n ti là pẹ̀lú rẹ̀ náà go and check my videos tó wáyé pé tí wọ́n fi là ní gbogbo tẹ́ fọkàn sí ó ti yẹ kó gbogbo orí mi kó ti blow high kí n ti ní pẹ̀lú ohun kan tí mo ti sọ àti gbogbo tèmi gan tẹ́ ti gé tẹ́ ń lò tẹ́ fi create content fúnra yín tẹ́ fi gba owó ní ọ̀dẹ̀ ní cut video sí ó ti yẹ kó ti tó lánìí but I still stand firmly láì lè sọ gbogbo nǹkan tí ojú mi rí from beginning tí mi mọ̀ pé yóò débi tá a bá dé gbogbo àwọn èyẹ tẹ́ mọ̀ ń dákọ̀ fún yín ni wọ́n jáde wá tí wọ́n wá fi Kùránì àti gbogbo àwọn ọmọ inú ilé ayélujára sì ti ṣetán láti jáde láti búra láti ṣépè láti gégùn fúnra àwọn tó wáyé pé Yunusa tó wáyé pọ̀ mọ́ àwọn làwọn mọ̀ wọn tán dìtẹ̀ rẹ̀ tí wọ́n kọ̀ ẹ̀yin tẹ́ ń pọ́n yẹn àwọn Professor Ọlọ́ṣọ̀ ní Ìbàdàn àwọn náà jáde sí court àti Professor Bari Dr. Bari gbogbo wọn ni wọ́n jáde sí court tó láwọn tán wé Yunusa ní tán wé ní wọ́n wà nínú àwọn Ọlọ́ṣọ̀ yẹn àwọn tán kún lọ́wọ́ ní Ìbàdàn nìyẹn
wàláhì gbogbo ọ̀nà láti sọ pé kó Ògbómọ̀ṣọ́ kó gbogbo orúkọ yín sínú àwọn tí wọ́n pè wá sínú court. Idru tọ́jọ wé ráwà ní wẹ́wẹ́ àwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ Yunusa Dé bí wọ́n sọ pé àwọn ni wọ́n di ráwà ní mú àwọn rọ́bítọ̀ òsì mẹ́rin pé àwọn ni wọ́n fi ráwà ní wé Yunusa. Ẹ̀yin ará Ìbàdàn àtàbẹ́kúta lẹ wá fi ráwà nílẹ̀ wá fi wé mọ́ wa lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Bàbá kan bẹ bàbá aláwo ni bẹ́ẹ̀ ló sì kú láìpẹ́ níjọ́ ní ìdámọ̀ gbogbo ara rẹ̀ báyìí ó ń dè ní àti nǹkan kan tó gbé sára mú lẹ́ni tó sọ fún mi tó jẹ́ pé onítọ̀ nǹkan náà ṣetán láti face anywhere in court of law láti búra ní pé nígbà tí kí ni ẹ délẹ̀ náà máa ẹjọ́ tó ijú tó àkọ́ tó kọ̀ ṣe báyìí pé nígbà tí wọ́n sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ tó ká wọn lẹ́yìn most especially bàbá wa Mọ̀súrù Èjìdé ni ọkùnrin níbi tó wú sí pẹ̀lú gbogbo ó ń dè nǹkan kan tó dè wá mọ́sálásí tó ga tó àfi wá pé òun sìn wá mọ́sálásí pẹ̀lú nǹkan tó ń ṣe. Wọ́n sọ pé bàbá wa Èjìdé àwọn ìdá náà bá nìyẹn náà wọ́n ẹsẹ̀ wá mú bàbá wa Èjìdé náà wọ́n fàálí bàbá yẹn lọ́wọ́ báyìí nìyẹn náà grab owó bàbá wa Èjìdé nínú mọ́sálásí bàbá wa Èjìdé ni ló grab owó Èjìdé nínú mọ́sálásí àtijọ́ náà ni Èjìdé ti wọ one chance. Ẹni tó sojú rẹ̀ ń bẹ láyé gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú oúnjẹ òǹjọ sọ ní ìsìnkú tí tó sùn kan tó bá tó sùn kan kò tó sùn kàdà nígbà tó gbé tán mú Èjìdé báyìí tán fa Èjìdé lé tán fa Èjìdé báyìí tán fa Èjìdé lé bàbá yẹn lọ́wọ́ báyìí níbi táwọn jókòó sí báyìí nígbà náà tí òtẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí máa ṣe hì báyìí ẹ̀rù bá wọn nínú mọ́sálásí kí ni léyìí níbi abẹ́ apá rẹ̀ báyìí níbi gbogbo ìkíní tó dè máa pàtó òǹgbẹ àti gbogbo tó wà lára rẹ̀ wàláhì tàláhì súnmọ́bíláhì lẹ́zí láìláha ìlàhù àbẹ̀rọ̀bọ̀lá kí ló dé tí wọ́n fi jẹ́ ká fọ́ mọ́sálásí nígbà tán fi gbé ni. ẹ má jẹ́ kí nìkan parọ́ fún yín pé lọ́ba ní kọ̀wọ́ mọ́ wọnú mọ́sálásí náà pẹ̀lú àwọn ọlọ́pàá kí ló dé tí wọ́n fi jẹ́ ká fọ́ kí ló dé tán fi sáré pé kán mọ̀jẹ̀ kán gbà pé kán fọ́ nǹkan kan nínú mọ́sálásí kí ló dé wọ́n lọ rí fi bẹ̀yẹn ṣe awọ́rù àwọn tán lò ń lò I don't know whosoever is doing it tẹ bá yẹrí tẹ bá yẹra ọmọ yẹrí wà bọ̀ tó bá délẹ̀ tẹ bá ṣètòrí Yunusa ni àwọn tán ṣe náà ti ń lọ lọ́kọ̀ọ̀kan yẹn. Mo rí fídíò kan táàmù ìpọ́rọ̀ yóò débi tó dé yìí tí mo wò mọ́kàn wọ́n láì mọ́kàn mójú kúrò ní tí yẹn sọ pé òun sọ fún wọn lórí mọ́ ṣe tó máa ṣe lógún mọ́ sọ wàláhì tàláhì mo fi Ọlọ́run bá búra fún yín. Nígbà mo ti gbọ́ wá sí pé wọ́n ní kọ̀dá kẹ́ mọ́ gbé Kùránì báyìí bá mọ́ rú sórí báyìí kí mọ́ fi gégùn kí mọ́ fi búra kẹ́ mọ́ rí báyìí ni àmọ́ mo fi Ọlọ́run ọba tó dá ẹ̀mí ni mo fi búra fún yín. Mo rí fídíò yẹn tí bàbá yẹn sọ fún pé àwọn ti sọ fún pé tá máa ń tẹ̀ láàmú l'Ógbómọ̀ṣọ́ àwọn tá ní pẹ̀mí kí n wọlé wá nígbà tí wọlé báyìí wọ́n ṣe ni wọ́n tó bẹ́ẹ̀. Mo rí fídíò yẹn nígbà náà àmọ́ pé yóò tó báyìí. Mo tún rí fídíò bíi tí Yunusa gan tó ti fẹnu ara rẹ̀ sọ wípé nígbà tó ń lọ rèé sòkú ẹnìkan ni tí ń sọ pé aláwo òun ni débi pé ráwà ní òun àbí àkẹ́bọ̀ òun làwọn gbébọ̀ Ọlọ́run náà gbé sí lórí nígbà wọn fi fèjì oyè ní mọ́sálásí. Wípé ibi tó bímọ sí gan ẹ̀yin tẹ́ ẹ̀wọ̀n ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ rẹ̀ níbi tẹ́ ẹ̀ bá tún mọ ibi tó bímọ sí òun lò tún lè sọ fún yín. Ó dàbí ẹni pé òun náà ló sọ̀rọ̀ yẹn tẹ́ sọ pé òun rántí ìjọ kan ń gbọ́ Ògbómọ̀ṣọ́ tí kò tí ì gbóná tó báyìí. Ó ní lòun bá sọ fún ni wọ́n á sọ fóun wípé àwọn ta ní ń dẹ láàmú náà ẹni tó jẹ́ pé kìí ṣe pé máa fẹ́ ojoojúmọ́ ní mọ́rán ẹ̀sìn mi kìí pé èmi fúnra ara mi ni máa tẹ ìjọ tóun ṣe báyìí òun ò lè rán yẹn ṣiṣẹ́ òun fúnra ara òun wá gbà lọ́wọ́ bọ́ọ̀n nínú mọ́sálásí pé òun ti dé àwọn ta ní ṣe ti àwọn tí ń dẹ̀ láàmú. ń sọ kínní yẹn níbi tó ti ń ṣe òkú ẹni táwọn yìí ni summa billahi allazi la ilaha illa huwa wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa. Orí àtẹlẹ́dà gbogbo ẹni tó wo tí mò ń sọ yìí tó sì fi ti gbọ́ kẹ́lẹ́dà yín kọ́ mọ́ bímílẹ̀ mo bá fi ọ̀rọ̀ yìí mo bá fi ṣe propaganda lórí Yunusa. Wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa tí mo bá fi ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí mo bá fi ṣe propaganda tí mo bá fi bà Yunusa lórúkọ jẹ́ ni ẹlẹ́dà gbogbo ẹ̀yin tẹ́ ń wò àbí tẹ́ tó máa sọ fáwọn ẹlòmíì kó máa dá kó máa bí mí. Ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀ gbogbo bí tí Ọlọ́run bá ti máa ń fi ìyà jẹ èèyàn títí máa tó àṣírí èèyàn yóò tó àṣírí Yunusa lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́.
ẹ̀ ní jẹ́ ká dákẹ́ ni. Àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ tí ò fi jẹ́ kí òjò kó rọ̀ nígbà ayé Ànábì Musa, àwọn náà bẹ lọ́hùn kọ́lọ́hun ọba kó má jẹ́ kójú ọ̀rọ̀, Ọlọ́run sì gbàdúrà àwọn kò jẹ́ kójú ọ̀rọ̀. Ànábì Musa náà bẹ Ọlọ́run ọba pé kọ́lọ́hun ọba kó jẹ́ kójú ọ̀rọ̀, Ọlọ́run padà gbàdúrà rẹ̀. Ànábì Musa padà bẹ Ọlọ́run ọba láti bí Ọlọ́run ọba léèrè pé ìwọ Ọlọ́run, òjò yìí ti padà wá rọ̀, àwọn ilé ìwòlá lábòsí lábẹ́ ọ̀rọ̀ yìí. Ọlọ́run ní Musa òun fẹ́ òjò náà sì rọ òjò fún wọn pẹ̀lú àwọn jàmọ́ rẹ̀ nípa tá alábòsí fìjọ́nà ìjọ pẹ̀lú ẹni alábòsí náà ti bẹ Ọlọ́run kọ́lọ́run kó bóun láṣìírí ni. Ẹ jẹ́ ká bẹ Ọlọ́run ọba pé kọ́lọ́run ọba ẹ mọ́ ò lè bẹ nǹkan míì mọ́. Ayé ti sọmọ Ògbómọ̀ṣọ́ ni gbogbo wa ní ìsìn, ayé ti mọ́ pé Yunus kì í sọmọ Ògbómọ̀ṣọ́ dípòdípò pé yóò jẹ ọmọ ilé ayé lára. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀, a wà ní gbangba ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni. Gbogbo àwọn tọ́rọ̀ yìí rọ̀ mọ́ lẹ́sẹ̀ tí wọ́n ń da ìlú Ògbómọ̀ṣọ́ rú, tán ń lo Yúnúsà láti fi da ìlú Ògbómọ̀ṣọ́ rú. A bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba kí Ọlọ́run ọba kó bá wa tú àṣírí gbogbo wọn. A fi ọlá bí àlámútárà kẹfà bó ṣe jẹ́ yẹn wọ́n náà méje fún etí tó gbọ́, ó ti já sí kíkà náà nù. Fún ojú tó wù ó ti já sí kíkà náà nù. Àwọn ìran àwọn ẹni tí wọ́n mọ̀ pé Yunus yìí sọmọ Ògbómọ̀ṣọ́ tán sì tún pa lẹ́yìn rẹ̀, irú ìdájọ́ tọ́nà wọn bá ṣe pẹ̀lú àlámútárà kẹfà lórí àwọn ìjọ tó fẹ́ wá wó Káàbà, Ọlọ́run jẹ́ kó máa sọ̀kalẹ̀ lé wọn tìrantìran, jẹ́ kó máa sọ̀kalẹ̀ lé wọn lórí tìrantìran. Láwọn tí wọ́n mọ̀ pé Yunus kì í sọmọ Ògbómọ̀ṣọ́ tó ń fọ́ọ̀sẹ̀ sí Ògbómọ̀ṣọ́ lọ́rùn, tó sì tún takú l'Ógbómọ̀ṣọ́ lórí ìpè Yunus kí ló jẹ yóná. Ẹnu ara rẹ̀ ní fi ń sọ l'Àbújá níwájú di méjì Bánkọ́lé tó gbé ti fẹnu ara rẹ̀ sọ ọ̀rọ̀ yìí. Is the chief imam of he knows himself already. Are you seeing yourself? He will come and tell us whether he's chief imam of Ikoro, which is my household family name for the past 200 years in Abeokuta, or the chief imam of is it Ogbomoso that you are? Please, can you come and explain yourself so they can settle this matter for us once and for all here? You have only 2 minutes, please. Please listen carefully to how the Ikoro man in Abeokuta is chief imam in Ogbomoso. I don't know, but thank you. Sorry, Mr. Chairman. Before he speaks, please, I would like to call the representative of Niger State government to come up to the high table, please. Representative of the Niger State government. Is he around? Somebody brings it. Bismillahirrahmanirrahim. The chairman of this session, Right Honorable Dimeji Bánkọ́lé, he has asked a very big question that the whole world will want to listen to. I lived in Abeokuta for almost 20 years before I became the Grand Imam of Ogbomoso. In 2011, I was first appointed as the chief imam of Adia Memorial Central Mosque in Boraki. His father, Baba Suara Bánkọ́lé, played a very important role then before he became imam of Adia Memorial Central Mosque. But a lot of people may not know then. But the one that was very conspicuous to the generality of Muslim Ummah in Abeokuta was when I was nominated as chief imam of Ikoro in 2019. When the nomination was pronounced, a lot of people stood against it. Why? Because I'm from Abeokuta. And you know, traditionally, you don't take
a traditional appointment that does not belong to you. So that is why it was not strange then that people were so against my nomination. But when the matter was taken to his father, father is fondly called Baba Caterpillar, and the reason for that is subject matter for another day. Now, his father invited me as the Oluwo of Igboro. He invited me to his house. That, who are you? I told him I'm Imam Tolha Yunus Olushina. You are from where? I'm from Ogbomoso. What are you? That you are so tough. You are so hard. You are so courageous to come and take this our appointment here. Now, he asked me a series of questions. Part of those questions was, what is your academic qualification? I told him I had a master's degree in Arabic and Islamic study from the Prestigious University of Ibadan. Another question is, do you Akabalogun if truly you are from Ogbomoso? And I told him Baba's Akabalogun is my father. Because my family house, Ayinlara house, and Baba's Akabalogun house, in the same street in Ogbomoso. If you know Ogbomoso very well, you know Dogun and Ayinlara house. Baba now said, if truly Sakabalogun is your father, then I have no reason not to approve this appointment. So the Oluwo of Igboro Caterpillar, the fact of Right Honorable Debate Bankole, approved my nomination and appointment, election, and turbaning as the chief imam of Igboro Ake Muslim community. And finally, I happened to be the first imam of that community. So I led the appointment for Ogbomoso in 2001, when the then Shop of Ogbomoso, by Dr. Jimoh Olagbonu Yimunge, the judge, appointed me and turbaned me as the Grand Chief Imam of Ogbomoso land. So then I dropped that appointment, but Honorable Speaker, it will surprise you to note that ever since I've dropped that appointment to take up my family appointment and traditional appointment that belongs to me in Ogbomoso, nobody has taken up the appointment as Imam of Igboro. I don't know why. Maybe because they respect me and they are so shy to appoint another person. In fact, the last time I went to Abeokuta, the chief imam of government told me that, Imam, why me I don't believe wow. Mo rò pé ti gbọ́ níbi tó gbé ti ń sọ wípé institution tó make òun láti fẹ́ jẹ ìmáàmù Ìgboro Ake traditional ni, ẹni tí ìbá sọmọ onílùú òkè ń jẹ́, torí pé òun jọmọ onílùú náà fi padà fún un ló fi jẹ́ kó mọ ìyá di méjì Bankole lẹ́nu láti bó síbo. Òun náà tó wá sọ pé traditionally ni, traditional institution ló make òun. Ó wá d'Ógbómọ̀ṣọ́ ní ìsìn, ó wá sọ pé traditional institution kan ló make òun. Àwọn Islamic ummas, àwọn Muslims ummas náà make òun. Yunusa, mo fẹ́ kó kù mí lẹ́jọ́. I want you to sue me to court. Wallahi. Àwọn tó gbẹ́kẹ̀lé nínú, tó bá jẹ́ pé olóṣèlú ni wọ́n bọ́ lọ́n ṣetán láti pé ayé fẹ́ gbàgbé wọn pátápátá. Tó bá jẹ́ pé àwọn olówó ni wọ́n di àwọn olówó àná. Wallahi tallahi, tó bá jẹ́ pé olówó ni lórí ìrìn àjò tá a wáyé tó dúró ní dúró wípé kí aburú kó ṣe ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Yunusa. Wallahi tallahi, wọ́n bá wá fi sabilillah ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ níwájú ìmáàmù mi tó bá gbà bẹ́ẹ̀ tí ń ṣe Habibullah. Wọ́n kàn balẹ̀ Habibullah lọ́wọ́ rẹ̀. Bí ó bá jẹ́ pé ọlọ́lá ni, Habibullah wọn bá bẹ Ọlọ́run bá fún wọn ní mọ́sálásí yẹn pé kí Ọlọ́run bá kó dákun, kó má fi yọwọ́ wọn, kó má fi bí wọn léèrè, kó dákun kó yí gbà padà sí dáadáa. Ìbàlẹ́rò kó mẹ́lòmí láti bí bàbá ẹ̀ lọ́run ti gbà tó fẹ́ gbà lọ́wọ́ ara rẹ̀. Ó ti di ègún o, torí òun náà ti sọ pé yẹn lè gégùn lórí nǹkan tó bá wà nílẹ̀. Nínú wáàzì rẹ̀ ló jẹ́ kí n sọ báyìí, torí pé ìwọ náà kábí sanra ó dàbí pé ọ̀tẹ̀lé nǹkan tá a fà rẹ̀ wí. Ó légùn ni o.
ẹ wá ṣe báyìí ẹ wá gba ohun tẹ́ fẹ́ gbà lára Ògbómọ̀ṣọ́ ẹ wá ń dẹ́rù ẹ ń fẹ́ kọ́kọ́ àjà gbogbo àwọn èèyàn ẹ má jáde o wọ́n bọ́ǹbù yín ni o ọlọ́pàá ṣe kíni ọ̀rọ̀ èmi wọ́n gbé mi wọnú mọ́ṣáláṣí àti wọ́n mú ní ẹwọ́ bí àṣìṣojọ́ lọ́sọ̀rọ̀ lórí múmbàrí mo gorí múmbàrí yẹn gbogbo bíi kó tó ọlọ́pàá yẹn wá sọ sí mi létí pé ìmọ́lẹ̀ mo ní sir let's live here your life is not safe kíkọ́ kó láàrin yìí ẹ̀mí rẹ̀ kò dé wàláhì tẹ̀láhì sùmọ̀bíláhì lẹ́sí láìláà ìlàhùwà gbogbo bí tán gbé ti ké kútúbà ní gbogbo àgbáláyé pátápátá Ọlọ́run ọba kó fi ìyà tí mo fi jẹ ẹ̀dá kó wọlá abẹ múmbàrí tí wọ́n lò kọjá kó fi bímí tó bá dàbí rọ mo fi Ọlọ́run ọba búra fún yín kí làwọn dúró dé sọ̀rọ̀ kọ́ọ̀tù lélẹ̀ yọgi yàdá sọ̀rọ̀ tó wà lẹ́wà láti aláàbá ti parí rẹ̀ láti bàtà ti wáyé ibi tí ó bá já sí náà padà já sí kò ní ìdí yọgi yàdá pàpà ó ní tó láwọn ti kó rí wọ́n sì ti padà òun rí bí bá débi kan gbogbo táìmì ńgbà mo fi pariwo pé mọ́sálásí rí báyìí ebi wọ́n torí rẹ̀ wọ́n sáré kó àwọn èèyàn wọn kúrò mbẹ̀ ni ṣé pé rọ ni ṣé wọn ò sí mbẹ̀ ni ṣé wọn ò lólé wa lórí ni ṣé wọn ò ṣe jàgínníjà kan ṣé wọn ò fọ́ gíláàsì àwọn èèyàn wọn lọ káwọn èèyàn mọ́lé kan máa fọ́ nǹkan nulẹ̀ rẹ̀ láìsí tọ́gìrì láìsí politics àwọn politicians kan wọn ò ṣe yẹn mọ́ àwọn olóṣèlú wọn ò ṣe yẹn mọ́ wọ́n kù nílé ọ̀gá àwọn olóṣèlú kan wọ́n sì kú omi wọ́n sì ń padà àwọn tán bá rí wọ́n lè fọ́ mọ́tò wọn àwọn táyé ò lè mọ̀ ń bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n náà wọ́n tún wá ṣẹ̀ tún wá lọ sílẹ̀ lómìnira fọ́ gíláàsì wọn tuntun wọ́n á sì sáré fowó tó gbogbo rẹ̀ ṣe. ẹ wo nǹkan wà nílẹ̀ I know big game on something. I want you to take me to court. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé torí pé kí ni bá a dákẹ́ we will just say anywhere in the court of law. Pẹ̀lú ọ̀rọ̀ àwọn bandits tó ń lọ káàkiri ní gbogbo àgbáyé tí kálukú ń sá fún tẹ́ bá ti rí ẹ ti sọ̀rọ̀ wọ́n ti sọ fún wa pé tẹ́ bá ti rí nǹkan tó bá ti fẹ́ dá yín láàmú ẹ sọ̀rọ̀ jẹ́ kémi náà mọ̀ sọ̀rọ̀ máa wá tún bí gbogbo àwọn àgbáyé lérí pé ẹ bá mi wo fídíò yìí. Gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder ó dẹ̀ lè explode anytime little strike ó máa explode wẹ̀ gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́ torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí ó kàn yín ó dàbẹ̀ bá ní. sọ̀rọ̀ mi ò tó kí n sọ ṣé ọ̀rọ̀ mi ò tó kí n sọ pé we are sitting on gunpowder. Confirmatively ní fi sọ pé ẹ wà lórí gunpowder and it can explode at any time. Yunusa ọ̀rọ̀ mi kò lópin sí ẹ láyé nítorí pé tó bá kúrò ọ̀rọ̀ rẹ kò lè tán nínú ọkàn mi kò sì lè tán lára ara wa àrùn Ògbómọ̀ṣọ́ ọlá nǹkan tí o fi ojú mi tó fi rí. So I'm not speaking for anybody. I'm speaking for myself. And I'm speaking for my land, which is in the spirit still lady. Who are you speaking about? Some alabosi. I'm not speaking for anybody. I'm speaking for myself. Today, me one team money. Me one sees the phone. I'm not saying enu me no kubani. Enu me se ne kubani. Yunus benu rẹ ṣe ń dé ọmọ lẹ tó ń fi rí tó ń fi mú ẹnu mi náà máa fi tú okùn tó fi dé ọmọ lẹ tó ń fi ṣe tó ń ṣe Ọlọ́run bá gbogbo àjẹrí nínú sá bọ́ǹbù rẹ̀ tó pláǹtì kalẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó mọ ibi tó wà Ọlọ́run bá wà tó àṣírí rẹ̀ ẹ̀yin security operatives ní gbogbo àgbáyé most especially ní Nàìjíríà pẹ̀lú àwọn báwọn bandits tí ń wọ̀lú a ò mọ bó ṣe pláǹtì ẹ̀ torí pé he was once a civil defense. It's once a civil defense. So wọ́n ti mọ nǹkan nípa combat, wọ́n ti mọ nǹkan tó ń ṣe, ó ti kọ́ nínú nǹkan tó ń ṣe. So ó dẹ̀ ti ń lọ sí north tó ń bọ̀ torí mi ò mọ tó associate imamship Ògbómọ̀ṣọ́ pẹ̀lú pé wọ́n ń ṣèyàwó ní Kano, wọ́n ń ṣèyàwó ní Kaduna tí kò bá wọn gbé bẹ̀ rí tí ń lọ. He knows why he's going all round.
láti strengthen nǹkan tó bá fẹ́ wà láàrin pẹ̀lú àwọn tó bá fẹ́ lò. Bẹ́ẹ̀ni, he knows. Why is doing that? Why is he doing that? Tó fi lọ káàkiri. So, ẹ̀yin security operatives, ariwo là ń pa yìí o, àwọn intelligence group à ń pariwo kalẹ̀ o. Fídíò yìí, not until you show the whole world láti rí wípé Ògbómọ̀ṣọ́ is safe lọ́wọ́ Yunusa àtàwọn cohorts rẹ̀ tẹjọ́ ń plan nǹkan tó wà nílẹ̀. Ọlọ́run gbé Ògbómọ̀ṣọ́ jẹ́rìí gbogbo àwọn alábòsí ìlú Ògbómọ̀ṣọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí. Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder. Ó dẹ̀ lè explode anytime. Little strike ó máa explode wẹ̀. Gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́. Torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí ó kàn yín. Ó rà lẹ́ bá ní.